ó ṣẹlẹ̀ nítorí ọ̀rọ̀ tó sọ èyí lohun tí Ìyábọ̀ Òjó lóhùn yóò ṣe fún Kẹ́mi Olúnlọ́yọ̀. Obìnrin òṣèré tíátà ilẹ̀ wa ní Ìyábọ̀ Òjó ti kéde pé òun ti ṣetán láti sanwó ìtọ́jú àrùn ọpọlọ tó ń yọ akọ̀ròyìn orí ayélujára ní Kẹ́mi Olúnlọ́yọ̀ lẹ́nu. Láìpẹ́ yìí ni Ìyábọ̀ Òjó gbé jáde lórí ìkànnì Instagram rẹ̀ pé òun ṣetán láti san gbogbo owó tí Olúnlọ́yọ̀ yóò nílò nílé ìwòsàn àwọn alárùn ọpọlọ, ṣùgbọ́n òun kò mọ ibi tí obìnrin náà wà. Ó ké sí àwọn aráàlú tí wọ́n bá mọ ibi tí Kẹ́mi Olúnlọ́yọ̀ wà láti tètè fi tó òun létí kóun lè ṣèrànlọ́wọ́ fún un. Gẹ́gẹ́ bí Ìyábọ̀ Òjó ṣe fi síta, ó ní ẹ jọ̀wọ́ gẹ́gẹ́ bí ọmọ orílẹ̀-èdè Nàìjíríà rere àti ọ̀kan lára àwọn tó ń ṣe ìtanijí nípa àrùn ọpọlọ, ó ń kọ mí lóminú nípa ipò tí ọpọlọ àǹtí Kẹ́mi wà. Ojoojúmọ́ ni àìsàn rẹ̀ yìí ń peléke sí i, kó tó wá di pé yóò máa pe adìyẹ ní ajá tàbí tí yóò máa pe ara rẹ̀ ní àjẹ́ tó ń fò lórí ẹ̀rọ ayélujára. Ẹ jọ̀wọ́ nítorí Ọlọ́run, mo ṣetán láti sanwó ìtọ́jú rẹ̀ nílé ìwòsàn alárùn ọpọlọ tí wọ́n bá gbé e lọ. Ẹnikẹ́ni tó bá mọ ibi tí àǹtí Kẹ́mkẹ́m olólùfẹ́ wa wọ́n wà kí wọ́n tètè fi tó mi létí. Wọ́n nílò ìrànlọ́wọ́ kíákíá. Arò tàbí Yábà apá òsì ń dúró dè wọ́n. Ẹ ṣeun lọ́pọ̀lọpọ̀. Tẹ́ ò bá gbàgbé, láti nǹkan bí oṣù méjì làwọn obìnrin méjèèjì yìí ti ń sọ̀kò ọ̀rọ̀ síra wọn pẹ̀lú bí Ìyábọ̀ Òjó ṣe ń ṣàtìlẹ́yìn fún olóògbé Mohbad àti ìyàwó rẹ̀. Ṣùgbọ́n àwọn ọ̀rọ̀ tí Kẹ́mi Olúnlọ́yọ̀ sọ lẹ́nu ọjọ́ mẹ́ta yìí, èyí tó sọ tako Ìyábọ̀ Òjó tó sì fi àwọn ẹ̀sùn kan kàn án èyí tí kò lè fìdí rẹ̀ múlẹ̀, ni Ìyábọ̀ Òjó ṣe ní òun máa sanwó ọsibítù rẹ̀ kó má jẹ́ pé àrùn tó ń ṣe tẹ́lẹ̀ ló tún padà sí i lára pẹ̀lú àwọn ọ̀rọ̀ burúkú tó sọ yìí. Jọkẹ́ Àmọ̀rí ló ṣàkójọ ìròyìn yìí fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròye online. Faith Adébọ́lá ló kà á sétí ìgbọ́ yín.